máa gẹ̀ẹ́tì ẹ̀ mọ́. Then a tún ti sọ̀rọ̀ nípa àwọn obìnrin tí wọn ò ní dọ̀. A rí wípé láyé àtijọ́ àwọn ìyá ayé àtijọ́ yẹn gbogbo èrò ọkàn tiwọn ni pé tán bá bímọ obìnrin tán ò bàbá gédọ̀ rẹ̀ yóò mọ rìnrìn àrè. Wọ́n fi lọ ń gé idọ̀ fún ọmọ obìnrin tán bá sì ti gédọ̀ fún, ìwé sọ fún wa pé kò lè gbádùn okó mọ́. A rí pé World Health Organization gan tí wọ́n ń rí sí ètò ìlera gbogbo àgbáyé là ń pè ní World Health Organization, wọ́n ti ní ká má gédọ̀ fọ́mọbìnrin mọ́, ká má kọlà fọ́mọbìnrin mọ́, torí ọmọbìnrin tẹ́ ẹ ti kọlà fún tẹ́ ẹ ti gédọ̀ fún kò lè gbádùn okó, kò lè fíìlì okó, bọ́kọ ẹ̀ bá ń dọ̀ gan-an irú wọn ìmọ̀ yí ọkùnrin wọn ìmọ̀ yí okó, so ẹ má gédọ̀ fọ́mọ mọ́. Mí sì wà tó yẹ pé level tí wọ́n fi bọ́n ṣe idọ̀ wọn tí wọ́n fi bọ́n gé yẹn, mí wọ́n rọra gé tíìpù ẹ̀ ni, wọ́n rọra gé òkè ẹ̀ téńté, mí wọ́n gé tán tó ń jẹ́ complete mutilation, female genital mutilation náà máa ń pè. So ìwé jẹ́ kó yé wa wípé clit tá à ń pè ní idọ̀ ó contain 8,000 nerves, part of the body tí nerves 8,000 wà níbẹ̀. Ẹ imagine bí ibẹ̀ ṣe máa wà sensitive tó tán bá gẹ́rù yẹn kúrò lára obìnrin, kò sí obìnrin yẹn ṣe fẹ́ gbádùn okó. Obìnrin tí ò bá dẹ̀ gbádùn okó kò ní lè múlé rẹ̀ dúró girigiri toró bò ó wà láàrin tí múlé ró. So yá bá ń so ẹ má jà gédọ̀ ọmọ fọ́mọ, béèyàn bá ṣe train ọmọbìnrin ló máa determine irú ìgbé ayé tó ọmọbìnrin yóò gbé. Ara àwọn obìnrin tá a mọ̀ dáadáa tí ó jẹ́ pé wọn gédọ̀ wọn at the age of 30, 20 something, late 20s tí wọn ò mọkùnrin tí wọ́n fi fọ́kọ wọn tí idọ̀ sì ń bẹ lára wọn, míì sì wà tán ti gédọ̀ wọn gan tí wọ́n sì tún rìnrìn àrè. So ẹ má jà mọ́ rídọ̀ gígé bíi pé nǹkan tó dáa kò dáa, ẹ má jà gédọ̀ mọ́. Bá a bá ṣe train ọmọbìnrin wa ni ó determine bọ́mọ yẹn ó ṣe decent sí. Then fún àwa tá a máa ń béèrè pé yàwó mi ò like okó, tẹ bá wá béèrè pé ṣé wọ́n circumcise wọn ni ẹ lẹ́yìn ò mọ̀, ẹ bá tún béèrè pé ṣé wọ́n ní dọ̀ wọ́n láwọn ò mọ̀, àwọn ò rí bá. Idọ̀ ìta ló wà, labial minora àti labial majora awẹ́ méjì tó dàbí ìgbín yẹn, àárín rẹ̀ ibẹ̀ ni idọ̀ máa ń wà. Àwọn míì oríṣiríṣi ni size idọ̀ míì máa ń tóbi míì máa ń kéré, in between rẹ̀ ni máa ń wà kì í sí nínú. So ẹni tí ò bá ti ní ó máa ń dàbí ẹ̀dọ̀ báyìí, ẹni tí ò bá ti ní a jẹ́ pé wọ́n ti bá gé nìyẹn. Ìwọ tó bá ti mọ̀ pé irú èèyàn bẹ́ẹ̀ yẹn nìyàwó rẹ, ẹ má mọ̀ dó wọn láti wájú. Kì í ṣe wípé bóyá wọ́n gédọ̀ obìnrin pé kò wá ní gbádùn okó for everlasting. Tí irú obìnrin yẹn bá pàdé ọkùnrin tí ó ní ìmọ̀ nípa pé kán circumcise obìnrin, òun náà ti mọ̀ wípé nǹkan tó lè mú kí irú obìnrin yẹn fíìlì okó láti wájú òun ni wọ́n ti bá gé yẹn, ẹ máa dó wọn láti ẹ̀yìn. Kì í ṣe inú ihò ìgbẹ́ o, inú ihò ibi tó ọmọ ń gbà jáde náà ni, ṣùgbọ́n tẹ́ bá ṣe láti ẹ̀yìn, ìwé sọ wípé ẹ tètè kan ibi tá à ń pè ní G-spot tó jẹ́ ibi tí ó máa jẹ́ kí obìnrin ó mọ̀ wípé èèyàn kan ti ẹ̀ fọwọ́ kàn án. Tẹ́ bá ti tètè kan bẹ̀ yẹn, ara obìnrin yẹn gbogbo àwọn nerves ara ẹ̀ ti máa relax, ṣóyé wa. Ṣùgbọ́n obìnrin tán ti gédọ̀ fún tán ti circumcise ẹ̀ tẹ́ ẹ̀ tún wá ń do láti wájú bí ìgbà tẹ́ ẹ̀ bá ń fìyà jẹ ni, ẹ má máa dó wọn láti wájú mọ́. Ẹ dẹ̀ máa make sure wípé ẹ understand the body system obìnrin. Ọ̀pọ̀lọpọ̀ ẹ̀yin ọkùnrin ẹ máa ń fẹ́ ń gbé ìwà pé headship yẹn ẹ tún máa ń fẹ́ ń gbé débi dídó náà, débi wípé you want to be in control. So àwọn obìnrin mú report wá fún wa pé even tó fi kanra dídó ẹ máa ń fẹ́ wá in control ní tí ó dẹ̀ yẹ kó rí bẹ́ẹ̀. Àwọn obìnrin jẹ́ kó máa yé wa wípé nígbà míì kí n fún àwọn ní opportunity láti ṣàlàyé bí àwọn ṣe fẹ́ kẹ́ ẹ fọwọ́ kan àwọn obìnrin tí ò ní dọ̀ tẹ̀kàn dé tún dédé gìrìgìrì, ẹ rí wípé bí gbèyàn bá ń fìyà jẹ irú obìnrin ni. So àwọn tán ní dọ̀ ẹ máa dó wọn láti ẹ̀yìn, nígbà ẹ bá fi tán padà síwájú ẹ rí wípé ara wọn ó ti relax, ara wọn ti máa sílẹ̀, ṣóyé wa. Ẹ má jẹ́ kí á gbàgbé, á rí wípé dídó ó ṣe pàtàkì. Obìnrin tí ò bá dó ọkọ ẹ̀, obìnrin yẹn kò sínú ẹ̀mí, ó ti sùn nínú ẹ̀mí. Nígbà tá à ń sọ̀rọ̀ spiritual sleep, àwọn tí wọ́n sọ pé why can't you concentrate on this? Ọ̀rọ̀ okó àtòbò tá à ń sọ ìwàásù ni fún àwa tá a bá kíyèsí. Kò sí síbi tán kọ́ sí bí mo ṣe sọ pé kọkùnrin ó mọ̀ fẹ́ yẹ obìnrin mi, kò síbi tán kọ́ sí yàtọ̀ fáwọn ìránṣẹ́ Ọlọ́run nìkan lọ́lọ́run nìkan jẹ́ ọkọ aya kan. So ìwọ tó o bá fẹ́ kọ́kọ́ rẹ náà jẹ́ ọkọ aya kan, oníṣẹ́ púpọ̀ tó máa ṣe. Torí ọkùnrin tó bá kóbìnrin jọ náà kì í ṣe poison fún wọn, pàápàá jùlọ ọkùnrin tí ìbáṣepọ̀ bá lówó lọ́wọ́ tó pọ̀. So o gbúdọ̀ lè múlé rẹ gírígírí, òbò kò gbọ́dọ̀ sínú. Obìnrin tán bá fòbò gbọ́kọ rẹ̀, obìnrin wọn mọ̀ tí ń ṣe, obìnrin yẹn wà spiritual. Òbò kò gbọ́dọ̀ sínú tán fi gbọ́kọ rẹ̀. O gbúdọ̀ lọ́ọ̀rẹ́ kọ́ bí wọ́n ṣe ń dó okó, tó o bá ti
gbéyàwó tàbí ẹ ti ń plan láti ṣe ìgbéyàwó yín, ẹ máa attend àwọn seminars tó ń ti train yín bọ́n ṣe ń dó okó, because the first night yẹn pàápàá jùlọ fún èèyàn tó bá yẹ pé kò mọ ọkùnrin rí, tọkùnrin yẹn náà mọ obìnrin rí, tó yẹ pé virgin làwọn méjèèjì, first night yẹn tí wọn ò bá mọ bí wọn ó ṣe ṣera wọn lè kórìíra dídó for everlasting nítorí pain tí wọn ò rí. So one of these days mo ti ń ṣiṣẹ́ lórí bọ́n ṣe lè gba ìbálé lára obìnrin láì ní ìnira, even tí pain bá máa wà wọ́n ní pain yẹn ò ní pọ̀. Tí n bá ti ka iṣẹ́ yẹn tán, màá ṣe fídíò ẹ̀, màá post ẹ̀ síbí bá a ṣe lè gba ìbálé lára obìnrin, ìyẹn ìyàwó tá a ti gbé ní ìyàwó. So gbogbo àwọn nǹkan yẹn ṣe pàtàkì, kó o gbúdọ̀ òbò. A mọ̀ wípé ńgbà míì ọkùnrin kò sí béèyàn ṣe dó ọkùnrin tó náà, tọkùnrin yóò bá fẹ́ yàwó àbí tí ó bá ṣètà yóò ṣètà bẹ̀ẹ̀ ká lè wí nípa tiẹ̀ pé ìwọ gan ṣe wọ́n tó lè ṣe, ọkùnrin yìí ò ní excuse